wọ́n lè gbọ́n òun fò sókè ṣágbára náà sọ pé òní ni wò ó tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ní ìmọ̀ àbúlé lọ. èmi ò lẹ́tọ̀ọ́ tó mi máa fún yín o torí mo ti tẹ̀sẹ̀ mi fún landlord. ayé wa nígbà yìí o sí ní owó tó ti yà ṣé wọ́n ẹni tí wà ní. ok ṣé nítorí mo wá sọ́dọ̀ ẹgbẹ́ kan ràn mí lọ́wọ́ ó ti believe pé màá máa filọ̀ fúlọ̀ lọ mi. ṣé wàá sọ fún ẹgbẹ́ ọmọ ìlú máa ń lówó yẹn wà owó yẹn náà wà lẹ́yìn dá. ṣẹlẹ̀ ṣé káwọn àjọ tó lè fi sáàkó padà. ẹ ṣàmì o ọlọ́run má jẹ́ abáwọn jìyà àìmọ̀dí láyé àwa o ìyà àìmọ̀dílé lálejò ó lè fi sinimá yẹn rèé o ó ti wà lórí YouTube ìgbìyànjú TV lẹ́yìn tí wo àwòtún òní. sinimá titun ìyá ìmọ̀dí ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ tó ń jìyà kí ló dé. àràrà bọ́ǹbù lọ́wọ́ ẹ wo bọ̀bọ́ ìbáyọ̀ tó kàn yàgbọ́n pààyàn àfi kó gun má borí wa ni o ẹ ṣàmì ẹ̀. àtàǹpàkò ní òsì lọ́wọ́ dìdàgbà etí òsì lágbárí lórí bá dàkú la igi. ogun adájà sí bá síbo ìgbésẹ̀ tó nígun. battle ready crime story tó gbóná. sinimá titun ìyá ìmọ̀dí is a blockbuster produced and directed by Azui Lazarus gbìyànjú written by Adesoya Blessing BFP edited by okanlawon coded starring Azui Lazarus gbìyànjú Damilola Adekoya okanlawon coded Ọlámilékan Dábírí ti wizzy Fọlá George Jimoh Temidade aka 32519 Temitope Gbadebo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ìyá ìmọ̀dí subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí ẹ click sórí ìgbìyànjú TV kẹrìnrán wò action packed movie ní suspense inú ẹ̀ yí bóbó àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. wọ́n máa bọ̀ ìjọ mi o bí ìṣẹ̀fẹ̀ rí mú yín látọ̀ for now ẹ ṣe kí ni ẹ ṣe dá.